ọkọ̀nù wa náà Baba Alariya àwọn náà ṣe pàtí kan tó yẹ pé wọ́n pe gbogbo àwọn èèyàn àwàdà ẹ̀rín kéèké gbogbo ẹ̀ ní Uptown Lounge. Wọ́n pe Kofi, wọ́n pa àwọn eléré olóríṣiríṣi gbogbo náà náà kún bẹ̀, laugh court ni wọ́n pè é. Àmẹ́jẹ́ sọ fún yín eléyìí bó ti bẹ̀rẹ̀ yìí tó bá yá wọ́n tún máa ṣe lọ bí laugh court náà bó ṣe máa di pé wọ́n máa ṣe láti gbàdégbà rèé. Àmọ́ ẹ kọ́kọ́ wo àkọ́kọ́ orú ẹ̀ tí Baba Alariya yóò gbé jáde. Even though you be man or you are a woman, and Ibadan woman will address you by saying Baba Okomi. Now that Ibadan now there recently, as I enter inside the taxi, as we call am for Ibadan taxi, as I enter, now one woman enter too. The woman tell me, that question Baba Okomi. Now I shift. As we go, driver the yala. Ejo mi oni change you, that wa change me oni change you. Now the woman come on 500 now she turn face the man with the back. Now the woman say, how many Baba Okomi that? 2 already. Why would they go? Would they go again? Now the driver say, now the woman say, that Baba Okomi to Bati Debi Okono and Mama Bole Baba Okomi. Now will be how many Baba Okomi be that? 4 Baba, now 3 Baba. Why the first one? Now you get the joke. Is it your joke? Now 3 Baba Okomi be that. Provoke, as I provoke, now I call the woman. Who be all this one with the stand? Baba Alariya ó ti ṣògùn owó òun dà. Òbí lè ṣe kún àwọ̀rò. Òbí lè ṣe kún ọ̀fẹ́ náà ni. Tẹ́ni fún wọn ẹjẹ́ kan kéèkù. Tí o bá sáyé mọ́ tẹ́ni. Now, see they talk about the Ibadan people, make they just clear well. You know, say comedy is a very sensitive job. Now they give am say how much? Now they tell them 1.2 million naira. Hey, you know if someone at the vet, then they lose connection. The guy say, the full head. I said, go ask the 2 list. No lie. I'm going to say head for soccer. When I come to buy over the head, no ask native doctor, you don't go. Ó jẹ́ nǹkan tá à ń ṣe tí inú èèyàn dùn cause mo rò pé mo ti bẹ̀rẹ̀ sí máa lo jẹ́ kí n sọ pé mo lo for example báwọn èèyàn ṣe máa pè ní bọ́yẹ̀ bu ní mo discover in 2006 so gbà yẹn gan a sì máa fi ń pa àwọn ọ̀rẹ́ wa lẹ́rìn kankan ní àti vita fúláwà owó tẹ̀ mọ́ pé nǹkan tó lè grow dé bíbá ẹni kó tó wá di 2008 tí mo wá láǹfààní láti jẹ́ radio presenter táwọn presenter máa pè kiri pé yá wá fohùn yẹn back wá lórí program bẹ́ẹ̀ pàṣẹ ṣe bẹ̀rẹ̀ ní ìgbà tó di 2012 la discover pé okay a lè dúró lórí stage kàdé pa àwọn lẹ́rìn. Kò ń ṣe iṣẹ́ àkọ́kọ́ tí máa kọ́ ṣe ìgbà tí mo wà ní Federal Polytechnic cover gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àti ṣe comedy show bíi méjì àti ṣe comedy night out nínú ìlú tí a ti dàgbà sí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Uptown tí wọ́n gbà lálejò ń bí báyìí, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ everybody tó jáde láti wá support mi, Afeez Oyetoro Saka àti àwọn celebrities yòókù tí wọ́n jáde, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Jacob Stories, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Lara Olúbọ̀, Momo's Clothing, Davis Fashion, Tiwa Radio, Spencer àti gbogbo àwọn artist pàtàkì tó wọ́n jáde, Ajẹ́lẹ̀, Kenny Black, Ojemba, Passion, MC Mekus àti gbogbo àwọn tí mi dárúkọ gbogbo wọn pátápátá ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Inú mi dùn láti wà níbí lálẹ́ yìí. Mo wá bá ọ̀rẹ́ mi, àbúrò mi pàtàkì, Baba Alariya. Mo wá bá ṣe kí la máa pe Yorùbá yẹn ní ìsinmi yẹn. Mo wá bá ṣe comedy. Inú mi dùn láti wà níbí torí ní nǹkan bí mo ti mọ Baba Alariya ń sìn ó fẹ́ tó bí ọdún mélòó kan sẹ́yìn.
mo kàn tiẹ̀ lọ sí award kan tí wọ́n fún wa ní Òṣogbo, ibẹ̀ ni mo ti pàdé ẹ̀. Bó ṣe performance ẹ̀ lọ́jọ́ yẹn ó really dùn mọ́ mi gan-an, ó ṣe dáadáa. Láti ìgbà yẹn mo rí i pé ọ̀dọ́mọkùnrin tí ó jẹ́ akíkanjú àti ẹni tí ó fẹ́ tí ì ṣọ̀lẹ tó fẹ́ ṣiṣẹ́ ni kò rojú, ó ní ẹ̀mí láti ṣe iṣẹ́ dáadáa. Ó yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́kùnrin tó wà lásìkò òde òní tí wọ́n ń wá owó lọ́nàkọnà. Òun fẹ́ ṣe iṣẹ́ kó tó rí owó ni, ìyẹn ló jẹ́ kí ọmọ dáadáa ni, ó ní bọ̀wọ̀ fágbà, ó dì ní ìfaradà àti ìfọkànsí. Ó jẹ́ kí inú mi dùn sí, so gbogbo ìgbà tó bá ti ní òun fẹ́ ṣe nǹkan, inú mi máa ń dùn láti wà ńbẹ̀. Mo ní ìgbàgbọ́ wípé pẹ̀lú tí a bá ní irú àwọn Baba Alariya bẹ́ẹ̀ láàrin àwọn ọ̀dọ́, tá a bá ní ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ní Nàìjíríà máa jẹ́ orílẹ̀-èdè tí yóò gba ògo, tí yóò sì dé tí yóò mórílé èbúté ògo.